gbogbo àwọn tó máa láǹfààní àti túró wá. Ẹ jẹ́ ká gbóhùn láti àwọn tí wọ́n dúró síwájú wa. Ẹ bá wa sọ agbègbè wo gan ni àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀, níbo la wà gangan ní state tá a wà báyìí. A wà ní Èkìtì báyìí. Àdúpẹ́ fọlọ́run. Now state wo gangan ni ẹ̀yin represent àti pé local government wo ni iṣẹ́ tí yín ti ń lọ gẹ́gẹ́ bí àwọn ọmọ Oòduà, àwọn ọmọ Ìrànmọ́ládé tí à ń dúró ti bàbá wa méjèèjì Akíntóyè Ìgbòho, àti pé kí la fẹ́ gangan. Ẹ ṣé, a represent Lagos State. Àwa ni àdìtún wà ní ìgbèkùn Lẹ́kì. Orúkọ ti tèmi ni Engineer Adésínà. A wà ní ìgbèkùn Lẹ́kì. Pẹ̀lú àwọn members wa tàjọ wà níbí. Àwọn ẹ̀pẹ́ náà wà níbí. Kí tá fẹ́ ni pé wàhálà pọ̀ jù nílẹ̀ Yorùbá. A dẹ̀ tún wá ní wàhálà tí kì í bá ṣe pé a kàn fi àsìkò yìí bẹ àwọn olórí wa kí wọ́n free wa, kán jẹ́ ká face àwọn ará bí wọ́n ń dà wá láàmú. Ẹni tó jẹ́ pé ẹni tó kéré jù nínú wa lè gba etí ẹ̀, wọn ò ní jẹ́ ká súnmọ́ nígbà tí èké wà lọ́wọ́. Tá bá tún wá sọ pé ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú èké tó wà lọ́wọ́ wọn, ẹ dá wọn wá ní àtúbọ̀ ká fọwọ́ kàn. Tí wọ́n yẹ kó níbẹ̀ lórí ilẹ̀ bàbá wa, ẹ wá dì wá lọ́wọ́ mú. Ẹ wá ní kí ará àta máa ń rìn lórí ilẹ̀ bàbá wa tó ta sá. Tá bá dẹ̀ wá dákẹ́ tó bá yá, wọ́n máa ní pé àwọn ọmọ ìwọ̀n kì í gbọ́rọ̀. A dẹ̀ ń fi àwọn bàbá wa ń sìn. Wọ́n jọ ní o. Wọ́n jọ à ń fi àwọn bàbá kábíyèsí, àwọn baálẹ̀, látòrí àwọn kánsílọ̀ tí ń di pírẹ́sídẹ̀ntì, à ń bẹ̀ wọ́n ní o. Because tó bá di wípé àwọn pípù tó bá di wípé àwọn pípù yìí wọ́n kọjá àyè wọn, àwọn bàbá wa wọ́n máa bá wa sọ̀rọ̀ àníkọ́ o. Mo lè máa wo Fúlàní sí kó máa pọ̀ ọmọ mi kán ní kí n káwọ́rọ̀, mi ní káwọ́rọ̀ o. Aláìsàn máa pẹ́ ni tó ń wù. Wá kan bí àwọn bàbá wa, wọ́n jọ wọ́n lè bá wa ran bàbá wa olóyè lọ́wọ́. Wọ́n fi bàbá. Bàbá ò kì í ṣe terrorist. Ìyá ìjọmọ ẹ máa ń pa àwọn èèyàn mí bẹ̀ yóò ti wá di ológun ẹ lọ máa lè mú. Wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo property bàbá. Wọ́n àjẹ́ kí bàbá rówó náà. Tó bá yẹ kí bàbá ò ní àwọn èèyàn rẹ ní ẹ̀gbẹ́ lọ́tùn ló sì ń kọ́, a máa di bákan. Tí èèyàn tó máa ń gbèjà ìjà ìran ẹ̀, kó tún jogun, kó tún máa dára ẹ̀ lẹ́bi pé kí n bá tiẹ̀ mọ̀ gan kí n tiẹ̀ má ṣe. So á bẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ mọ̀ pé olórí ni mí, tán mọra wọn táwọn mọ̀ wọ́n. Because olórí mi wà, kò ní gbàkún sọ́run tó bá déwájú Tinubu ń sìn. Ṣé tó fẹ́ nìyẹn? Abẹ́tìkè. Bọ́ ẹ̀ lè mọ̀ wọ́n, á bẹ̀ wọ́n mọra wọn, kán bá wọn ṣàtúnṣe. Tó bá ní kó kàn wọ́n lénìí, ó lè má kàn wọ́n torí pé àwọn sì wà. Tó bá di lọ́la tán bá sí mọ́, Fúlàní máa mọ́ wọn sí fún agbára tó ń lò yọ ọmọ wọn ò ní lè lò mọ́. Ó dópin nìyẹn. Tí wọ́n á bẹ gbogbo àwọn bàbá yẹ̀, wọ́n jọ wọ́n bá wa ran movement yìí lọ́wọ́. Ẹ ṣé, ìbéèrè tí ó kù torí àsìkò wa òun ni àwọn tó ń gbé ní gbogbo àwọn àgbègbè ibi tẹ́ wà, kí lẹ máa sọ fún wọn pé láti lè darapọ̀ mọ́ yín, àti pé ṣé iṣẹ́ jàgídíjàgan lẹ gbé dání ni táwọn kan fi máa ń sá fún yín tó fi darapọ̀? Ẹ bá wa ṣàlàyé. Ṣé gbogbo àwọn tí ó wà ní gbogbo agbègbè wa ní Ìbẹ̀jú-Lẹ́kì, Ẹ̀pẹ́, Etí Ọ̀sà, Lagos Island, àwọn ibi tí ọ̀gá mi ní kí pé ọmọ mi àmójútó gbogbo bẹ́ẹ̀, ọ̀gá mi náà ni wọ́n ń bọ̀ yẹn. So mo pe gbogbo yín pátápátá. Ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ mọra yín. Ẹ̀yin tẹ́ ẹ ní tó jẹ́ pé ẹ lè pàṣẹ pé bá mi fún ọmọ yẹn ní kinní yìí, á lò bó ṣe yẹ kó lò á fún yín bá wa ran movement lọ́wọ́. Due to pé a lè dá sí àkàngbìyànjú ni, ẹ wá ràn wá lọ́wọ́. Tá a gbé dání kì í ṣe jàgídíjàgan. Láti ìgbà tá a ti ń lọ tọ́gà wá ti sọ pé ó yá wọn tí lè sọ pé àwọn èèyàn kan tá a pa lélẹ́yìí.
àwọn ni wọ́n lè sì ń pa wá tá a bá tó fẹ́ sọ pé kí ní ọ̀gá wọn ẹ̀sà àfi wọn lẹ̀ àwọn bàbá wọn tí ì sọ nǹkan ọ̀gá àwọn bàbá wọn ní máa wò wá kó fi wá pa wọ́n tán tó kàn bàbá wa kán jọ̀wọ́ àwọn tán dẹ̀ wà lágbègbè wa kì í ṣe jẹ́ sàgídíjà kan àgbẹ̀ dání àwa tá a wà ládùúgbò wọn àdúgbò tá a ti ń jàre. Tí àwọn èèyàn bá fẹ́ wá darapọ̀ mọ́ yín ǹjẹ́ wọ́n ní ibi tí wọ́n lè pè sí ṣé ẹ lè fún wa ní ibi tó lè pè sí àbí báwo. àwọn èèyàn lè darapapọ̀ mọ́ wa tán bá fẹ́ darapapọ̀ mọ́ wa èyí tí mò ń sọ̀rọ̀ yìí nànà. Ọ̀dà ṣé ẹ fún wa ní nọ́mbà bí kò pè sáwà ká wá fún wọn ní nọ́mbà bẹ́ẹ̀ lè pe nọ́mbà yẹn síta. ẹ lè bá a pe Mr. Koiki wọ́n máa fún yín ní nọ́mbà mi. Ọ̀dà ẹ ṣé gan ni tó òun náà ni àwọn èèyàn wa ti sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tán ni àwa ọmọ aládé máa ń sọ pé lára àwọn oríṣiríṣi different units tí bàbá wa lóyè bàbá Akíntóyè tí wọ́n ní kó máa ṣiṣẹ́ ní state kọ̀ọ̀kan àwọn tẹ́ ń wò yìí lára àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa owó ara wọn lọ́nà o èmi ò fún wọn lówó èèyàn kankan dẹ̀ fún wọn lówó tọ́rọ̀ kọ́bọ̀ wọn ni wọ́n ń dá ìyẹn la ṣe ń sọ pé ẹ bá wa kàn sí ẹni tó jẹ́ coordinator wọn àtàwọn bàbá ẹ wo bàbá wa tí a fẹ́ gbọ́hùn lẹ́nu wọn dádì mo rí i pé láti àná lájọ ṣé látàná la ti jọ ń rìnrìn yìí kò dẹ̀ tún ṣàná láti jẹ́ta tẹ́ ẹ sọ pé torí bí ẹ ṣe dàgbà tó ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ ẹ wá ń tẹ̀lé wọn kí nìdí tẹ́ ṣe ń tẹ̀lé wọn gangan dádì. mo dúpẹ́ pé ẹ fi mi sí ààyè tí mo lè fi sọ̀rọ̀ Ìgbòho tó jẹ́ ọmọdé lọ́jọ́ ọmọ wa ó ti wá di bàbá ajagun ṣẹ́gun ni so àwa ń tẹ̀lé òun tó iṣẹ́ tó ń ṣe láti gbà wá là ilẹ̀ Yorùbá díẹ̀ gan-an ni torí ìyà ti pọ̀ jù àti di bàbá àwọn ọmọ wa ta ní bíbá yìí àwọn náà lọ́wọ́ tó yẹ ká gbójúlé láti jà ìgbà tí wọ́n fún wọn ní kankan láti fi jà wọn ò dẹ̀ lẹ́nu láti jà àwọn bàbá tó wà níwájú àwọn ọba ta tún bẹ̀ wọ́n ẹ náà rí bí ẹnjìníà àti ti sọ̀rọ̀ sí so ìdí tí mo fi ń tẹ̀lé wọn náà nìyẹn o ó yẹ kí n wà nínú ilé mi kí n gbé lọ́mú nǹkan wá lọ́mú nǹkan tó bá jáde láti lọ́mú nǹkan wá tí ò bá padà wálé tá ni mo tún fẹ́ rán tá mo fẹ́ tún ránṣẹ́ so ìdí ẹ̀ nìyẹn o ó yẹ kí n wà nínú ilé mi jẹ́jẹ́ kí àwọn ọmọ mi kó lè bá bọ́ mi mo fi ń tẹ̀lé wọn yìí wọn àdá fún gbogbo wa. ẹ ṣé gan ni dádì tó òun náà lẹ ti gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ dádì wa Koiki Media bringing the world closer to your doorstep ẹ jẹ́ ká wá gbọ́ lẹ́nu bàbá wa ẹ jẹ́ kí àwọn náà bá wa sọ̀rọ̀ ní ráńpẹ́. ẹ ṣé púpọ̀ orúkọ mi ni Prophet Babatunde Alekun Olosala àwa wà ní branch tí àwa rọ gbogbo àwọn kábíyèsí wa kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n jọ kí wọ́n dáríjì bàbá wa ní ọ̀nà tó bá gbà ṣe oníkàlùkù kò sí èèyàn tó máa rìn tí orí ẹ̀rọ ní mì nípa ìdí èyí a bẹ̀ wọ́n a bẹ̀ kábíyèsí látòrí kábíyèsí Ọ̀nìrìṣà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. a fi bẹ̀ gbogbo aládé títí dé Èkó títí dé Kogi Kwara gbogbo Ìbàràpá gbogbo ilẹ̀ Yorùbá Oòduà lápapọ̀ kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá wa sọ fún bàbá wa Tinubu kí wọ́n jọ kí wọ́n dákun a bẹ̀ wọ́n gidigidi kí wọ́n dáríjì bàbá wa kí wọ́n dẹ̀ gba àwa náà láàyè láti lè jẹ́ pé ká ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá torí ní tí a gbé dání tí a bá ní kò kan ẹnikẹ́ni ó kàn gbogbo wa o. ẹgbẹ́ máa pín ní tó máa tó kàn. torí tẹ bá wò ó ń sẹ́yìn à ń pariwo Kwara ibì kan náà ti ń pariwo kó tó dé Kwara o. bẹ́ẹ̀ni. so nídìí èyí ó kàn gbogbo wa so a dúpẹ́ gangan lọ́wọ́ yìí fún àyè tẹ́ fi gbà wá tá a fi ń rìn kákàkiri lásìkò yẹn so ẹ ṣé púpọ̀. tó ẹ ṣé gan ni Yorùbá nation olóyè Ìgbòho Ìgbòho bàbá Akíntóyè YSDM
No going back. Ìfẹ́lódùn, No going back. Ẹ̀pẹ́, No going back. Lẹ́kí, No going back. Lagos, No going back. Ogun State, No going back. Ọ̀yọ́, No going back. Ọ̀ṣun, No going back. Èkìtì, No going back. Oǹdó, No going back. Kwara, No going back. Kogi, No going back. gbogbo ilẹ̀ Yorùbá. No going back.